أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين مدبر الأمور الذي في كل شأن يعمل ويفعل، يحيي بعدا ويميت بعدا، يكرم بعدا ويهين الآخرين، يهلك بعدا وينجي آخرين. القائل في محكم تنزيله: إن سعيكم لشتى. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحابه والتابعين لهم بالإحسان إلى يوم الدين وعلينا معهم أجمعين. آمين. Bàbá wa Sheikh wa àgbà tí gbogbo wa tí à ń jẹ́ ọmọ fún, tí Ọlọ́run ní kí a máa bẹ nínú ìgbà wọn, kí oríire ìbẹ́láyé àtàyè wọn máa ràn wá. Bẹ́ẹ̀ bá tiẹ̀ kú tó kúrò láyé, èèyàn a máa lọ́lá débi pé kí ọlá tó lọ àtàyè rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ó máa ran ará ayé lọ. Ṣùgbọ́n kí irú ẹni bẹ́ẹ̀ ó máa bẹ láyé lọ máa ń ṣàǹfààní ju kó kú lọ. À ń jọlá ànábì lóòótọ́, a sì rí pariwo ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Gbogbo wa là ń jọlá ànábì, a sì rí àbá láyé. Wọ́n lá ànábì dà, ó ti kú ẹgbẹ̀rún ọdún ó lé tá ànábì ò ti sí láyé mọ́. Bá a bá ti sunkún sọ́lọ́run nínú ọlá rẹ̀ àtàlùbáríkà rẹ̀ ń ṣe ràn wá. Ẹ wá fi wé ibi orí ayé burú dé yìí, kálá ànábì ń bẹ láyé kò ní bàjẹ́ báyìí. Oúnjẹ àjọjẹ tí wọ́n pe gbogbo ayé sí, èdè síbí tọ́lọ̀ fún kálukú pé wá jẹ́ńjẹ nínú ayé ó tóbi jura wọn lọ. Dédé òkèlè tí kálukú ó rí gbú ó jura wọn lọ. Bẹ́ẹ̀ bá wá ní Ọlọ́run yọwọ́ gbogbo ayé láwòjú òkè mi nìkan, ọ̀ ní jẹ kọjá àánú rẹ̀. Ìjọba bá ti jẹ kọjá àánú rẹ̀ náà nìnira ó dé. A kí Ọlọ́run tó fi ọpẹ́ pààrọ̀ ọ̀fọ̀, ó fi ẹ̀rín, ó fi pààrọ̀ ẹkún. Ọlọ́run ò ní àyàfi, kò lẹ́ni tó lè yọ ọ́ lẹ́ẹ̀lẹ̀ pé lágbájá ló wá wúwo lẹ́mìí mi tí ìlera láre, kò sí lọ́dọ̀ Ọlọ́run. Nínú ètò rẹ̀, ó gbọ́ ẹkún wa, ó gbọ́ àdúrà wa, ó wá wo àṣẹ́lẹ̀ àwọn tí wọ́n ní bàbá wa ìmámù àgbà tìlú Ọ̀fà pé tí wọ́n ṣe ládùúà àti ìdààmú wọn tá a fi bàbá san ẹ̀san, tí bàbá fi wá ń jẹ́ orí tó ṣe wípé látara wọn bẹ́ẹ̀ bá pílẹ̀sì orúkọ Ọ̀fà sórí Google nísìn nítorí consistency ìmámù Ọ̀fà, ìmámù Ọ̀fà, ìmámù Ọ̀fà tó ti wọ orí Google nísìn ni Google ó máa produce access sí Ọ̀fà tí ó sì máa sọ gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú Ọ̀fà látara ọ̀pọ̀lọpọ̀ ìgbà táwọn èèyàn access orúkọ Ọ̀fà látara wá sí bàbá wa ìmámù àgbà ìlú Ọ̀fà. A kí Ọlọ́run ọba yìí, a dúpẹ́ fún, alhamdulillah, àyìn. Àìmọye wàhálà ní máa ṣòfò, èyàn lè dààmú tí ò ní sùn mọ́jú tọ́lọ́hun sì ní mú nǹkan kan bẹ̀. Èyàn lè ṣàdúà níbi tó ti pé ẹ má ṣàdúà, bẹ́ẹ̀ bá ti wà nínú tọ́lẹ́tì kì í ṣàdúà, ó lè jẹ́ bẹ́ẹ̀ lọ́ọ́ ti sọ tọ́lọ́ ìkẹ́ ọ. Ibẹ̀ lọ́ọ́ ti rántí pàgbà kó máa ń bẹ láyé, ọlọ́mọ jẹ́ sórí ibú lọ́lọ́wọ́ bá lẹ́yìn mọ̀lẹ́kẹ́ bá ń kọ́lẹ̀ fún. Sọ́lọ́run ò létí inú tọ́ílẹ̀tì ni àbẹ́sẹ̀ tẹ́yàn bá sẹ̀ inú tọ́ílẹ̀tì Ọlọ́run ò sí ń bẹ̀.
tí wò ní kọ́lẹ̀ bí fọ́tò bá ń bẹnu lé mọ̀lẹ́kà ò ní wọlé ó dàbí èèyàn bá dára níbi tí mọ̀lẹ́kà àti fọ́tò wà só túmọ̀ sí pé wò ní kọ́ mọ̀lẹ́kà wo ló wọlé wá kọ̀ yùn ádàbù ẹ̀kọ́ ni wọ́n kọ́ wa bó láti sáyé bó láti súnmọ́ Ọlọ́hun ọba mímọ́ ni ká mọ̀ ra aláre ká mọ̀ yẹpẹrẹ rẹ̀ ní ẹ̀kọ́ a ní gbogbo àwọn nǹkan adúpẹ́ fọ́lọ́run lára bàbá alhamdulillah ayé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ànábì tó ní inna lillahi unasan ja'alahumullahu mafatihan lil khair wa maghaliqan lish sharri wa inna lillahi unasan ja'alahumullahu maghaliqan lil khair wa mafatihan lish sharri ààrẹ ni yòmbó ànábì Muhammad sallallahu alayhi wa sallam Àwọn èèyàn jòkó ẹlẹ́kùn gbogbo wa bàbá ní ká jòkó gbogbo wa pátápátá àti ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa ìjókòó wa ti ń kí bàbá bí bàbá wa olóríire bàbá alálùbáríkà bàbá tí ó ṣe wípé pírẹsidẹ́ǹtì ti wá ní ìlú Ọ̀fà tó ṣe wípé bọ́lọ̀ bá fún wa nírú Buhari èdè tó fún wa yìí náà òun náà tó à ń dúpẹ́ rẹ̀ bọ́lọ̀ mọ́jẹ́ bàbá ó kú láíláí gbogbo àwa tá a bá ti ń dé wọ́n ní ká máa lọ sí orí ìjókòó wa bàbá àgbà olóṣè bàbá ti kí yín wọ́n ní ká máa lọ sí orí ìjókòó wa wọ́n ní ká máa lọ sórí ìjókòó wa ẹ bá ń pariwo ṣéhù ẹ bá ń pariwo ṣéhù lẹ́ẹ̀kan sí ẹlẹ́ẹ̀kẹta tí a fẹ́ wí yìí ọlọ́run ò ẹ̀yà ẹ̀ pariwo Allahu Allah bí bàbá ti wà táà ń rí wọn yìí ló dáa dákun ọlọ́run bí bàbá ti wà táà ń rí wọn yìí ló dáa gbogbo àwa tí ọlọ́run ní ká máa bẹ ní ara bàbá la mọ̀ bẹ́ẹ̀ dákun ọlọ́run mọ́jà àfikúrò ọlọ́run ránṣẹ́ sí bàbá ní ìsìn àmín má pa wá lẹ́kún lára bàbá àmín má sì fìtínà bàbá àmín má fàárẹ̀ sí wọn àmín ẹ bá ń ṣe àmín àmín la hawla wala quwwata illa billah aliyyil azim nígbà tó ṣe wípé tí ọ̀rọ̀ bá ti dé gbogbo ọ̀rọ̀ yóò sọ̀mítì ọ̀rọ̀ fún ọ̀rọ̀ ni tọ́ ánàkùnmọ̀lọ̀ ọlọ́run ọba ó dáwọn ẹ̀dá kan bàbá ó wá ṣe wọ́n ní mọ̀fátì anlil khair tí lẹ́kùn oríire bá tì mọ́ èèyàn ìjọ tẹ́yàn bá pàdé wọn náà lọ́lọ́run ó sì ẹni ọlọ́run ò bá ní kẹ́ kò ní jí ó pàdé irú wọn ni ọlọ́run dá wọn kan bẹ́ẹ̀ ó lèmi mo dá wọn òun dà nira sáyé ṣùgbọ́n jọ́tẹ́ bá ti pàdé wọn inú yóò sì máa dùn ọlọ́run wá dá wọn kan tó ṣe wípé èèyàn ò gbọ́dọ̀ rìnnà kò wọ́n ìjọ́tẹ́ yẹn bá ti pàdé wọn ayé rẹ̀ ti bàjẹ́ kódà bọ́lọ́run fẹ́ kẹ́yìn tẹ́lẹ̀ wọn ní ẹ pààrọ̀ kádàrá kí ló lọ sí lọ́dọ̀ lágbájá bàbá wa ìmámù àgbà ẹ̀yin ni mafatihan lil khair ẹ̀yin lọ́lọ́run fi ṣe kọ́kọ́rọ́ tí ń ṣínà oríire fara ayé mo sọ́jọ́ dáa ṣe 20 years pé ẹni tí ò bá bàbá dé ta kò ní mọ ta níjẹ́ bàbá wa ìmámù àgbà tìlú Ọ̀fà àwa tí ọlọ́run wá ní kájọ máa bẹ ní ìlú Àbújá tí bàbá wa sinmi tó ṣe wípé sáfíìsì lásán náà ni ọlọ́run ní kí bàbá wá sí lábẹ́ ìsinmi bàbá gbogbo ohun tí a máa wò lókèrè pé alágbájá ó tóbi inú ayé òkè láti máa wò a máa gbókọ wọn ni
gbogbo wọn làwọn náà wájọ ń bawọ́ náà ń dì mọ́ wa làájọ́ ń jòkó làájọ́ ń sọ̀rọ̀ à ń rẹ́rìn àwa náà rẹ́rìn látara àlùbáríkà bàbá ìmáàmù àgbà. Bàbá Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Ẹ dákun gbogbo àwa tá a jáfà lórí ìjòkó mo kí gbogbo wa pátápátá. Mo kí wa, mo fi bàbá kí wa ká mọ̀ gba ara wa lásìkò. Gbogbo ohun tí kálukú bá ṣe ní ó jẹ. Ìrìn àjò tí bàbá rìn inú ayé wa tẹ́lòmíì tí ń torí rẹ̀ bú wọn. Wàhálà rẹ̀ pọ̀, ìjà rẹ̀ ni ẹ ń gbé káyè rí mọ́ bàjẹ́. Nírú ọjọ́ orí táwa náà ń di ìmáàmù yìí, bàbá lọ́lọ́run kọ́ fi ṣàkórí irú rẹ̀ rí lọ́fà yìí. Tó sì di yọnu tó yọnu tí gbogbo wa mọ̀. Gbogbo wàhálà tí bàbá wa ṣe tọ́lọ́run fi wá sọ ohun tó lè di rírọ̀. Ṣébí náà ló sọ àwa náà dèèyàn lónìí táwa náà ń jà fà ọmọ èké Ìgbòho ọgbẹ́ tẹ́lẹ̀ ńlẹ̀ yìí. Àkí bàbá wa Al-Hukuma, bàbá wa Makama Guzo, bàbá wa Alhaj Najimuddin Uthman Yasin. Àpariwo kọ́ ní dáadáa ká pariwo Allahu Akbar. Al-Hukuma. Al-Hukuma. Bẹ́ẹ̀ ti rí wọn tí wọ́n dí bàbá wa ìmáàmù àgbà wọ́n sùn tí wọ́n lọ hospital. Bí bàbá ìṣètò, wọ́n sùn tí wọ́n lọ hospital. Wọ́n tún wá sí àwọn wálé, wọ́n wá ń jòkó ti bàbá ń gbogbo gbà. Ní gbogbo gbà, bàbá wa Al-Hukuma ẹ̀ nísẹ̀sín. Àmín. Ẹ̀ ní dààmú. Àmín. Kí n lè rí bí ju microphone lẹ̀ ká máa lọ síbòmíì. Bàbá ìmáàmù àgbà ọba ìlú kan ló bẹ àwọn ẹrú rẹ̀ mẹ́ta. Ó kó wọn jọ. فأمرهم أن يذهبوا إلى الحديقة يلتمسوا له من الأثمار الطيبات. Ó ní ẹ̀yin ẹrú yẹ wá, èso wù mí jẹ. Bàbá, irú èso tá jẹ lọ́dọ̀ yín tẹ̀sán ni ẹ máa jẹ. La ilaha illallah tá ń já bó ti wà. Bàbá ó ní èmi fẹ́ wú ẹja nù, àbẹ́yìn náà wò ó. Àwọn à ń jẹ ẹja, à ń jẹ pọ̀nmọ́, gbogbo oríṣiríṣi kan mọ́ ní. Ọlọ́run òjò rẹ̀ bàbá, à ń kàn ṣe sáfíìsì ara ní ni. Torí gbogbo oríṣiríṣi nǹkan, bá ṣe ń kọ́ ẹ̀fọ́ jẹ làálàá, àwọn odidi àgbò tí wọ́n fi ṣe súyà tí ó ṣe wípé àjẹsú tọ́tún ní bàbá ní ẹ̀kọ́ lọlé. Bàbá rẹ̀ ní kú láíláí. Àmín. Ẹrú ọba tó bá ń tọ́jú, tó ṣe wípé kọ́bọ̀ ó lọ dà wọ́n ságbà láńbi tẹ́sí ń sùn. Ọba ní ẹ lọ kún ọ wá, ẹ bá wá tí ń jẹ. Mo fẹ́ jẹ èso, ẹ wọnú oko lọ, ẹ lọ jẹ èso tó bá dáa. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá lọ, wọ́n wá dójú ọ̀nà ní a bá ń kùn lẹ́yìn. Ẹnìkan bá ní kí ni wàhálà rẹ̀ gẹ tí ó mọ̀ bí ánsá iṣẹ́ káàkiri. Sí ò lè rán lòmíì ni, èmi ò lè máa wéṣò káàkiri o, èyí tí ń bá rí ní ṣe kí ni, ní jà á. Ẹnìkejì ní èmi ó jésò tó bá dáa. Ẹnìkẹta ní èmi ò ní já nǹkankan, kò lè máa dà mí láàmú. Àwọn adénú ìgbẹ́ wọ́n lọ káàkiri, èyí kan nínú wọn kò já nǹkankan. Ẹnìkejì ó jésò tó rí. Ẹnìkẹta ó wá èso tó dáa tó dùn pé ha olówó orí mi ló fẹ́ jẹ́. Ó wá lọ, ó wá kàn, ó ṣe wàhálà. Ó wá jésò yìí, àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wá dé. Ìgbà tí wọ́n yìí dé, ọba ti wà aláṣẹ dẹ́tìlgádọ̀ lórí ìbínú tó le. Ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ tó bá ń bínú pé fẹ́ràn ní gẹ́gẹ́ ní ẹ bá dé aláwàtà lọ jésò. Ọba yìí látàárọ̀ tí mo ti rán yín fẹ́ rí yín, ẹ lọ dán sínú túbú, ẹ dán sínú túbú ẹ̀wọ̀n gbére. Àwọn mọ̀dánà ta ló kó bá wọn. Àwọn akún wọn ó dínú ẹ̀wọ̀n, wọ́n tilẹ̀kùn. Ńgbà tilẹ̀kùn, fàbádà tàmúrù àléhìmul ayyam. Lọ́jọ́ bá fẹ́ máa gorí ọjọ́, wọ́n dùn abẹ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́. Ilẹ̀ ọjọ́ kejì fi mọ́, kábíyèsí ò béèrè. Ilẹ̀ ọjọ́ kẹta, kábíyèsí ò béèrè, ebi wá dé. Ó wá kú kí ni kálukú ó jẹ.
èyí tó wá gbé èso tó dùn tó dáa tó lòun já fọba ló wá wò pé tọ̀ kò sí tó kù mọ́ ohun tí mo já fún kábíyèsí náà ní ìmọ̀ jẹ ní bá ń jẹ èso gidi. ẹnì kejì tóun lọ jẹ èso tí ò dáa pèsè bọ́ lọ́wọ́ orí mi ni ó jẹ́ kó jẹjẹkújẹ kó kú lánàá tí ó bá kú kó kú. akẹ́ bàbá olóyè ọlọ́run já rí yín pẹ́ àwọn bàbá olóyè kábíyèsí ẹni kábíyèsí o Kábíyèsí o. a fi ìjókòó yín àtàyè yín kí bàbá wa ọlọ́fà àti ìlú Ọ̀fà ọlọ́run lè jó bàjẹ́ fún yín. Àmín. bàbá ìmáàmù àgbà ẹ sì kórìíre ràn wá ẹ pariwo ṣéwù dáadáa. bàbá ní ọba ẹni tó jẹ́ èso tí ò dáa khamis minal athmar ẹni tó lọ jẹ́ èso tó ti kan tó ti bàjẹ́ ọsàn tó ti lù guava tó ti jẹrà dédajì ápù tó ti kan tó ti bàjẹ́ ń lò ń já rẹgẹdẹ pé ó rí pé òun yẹ̀yẹ́ ọ̀gá àwọn lónìí ó ní wọ́n tó ọjọ́ mẹ́yìn tó ń rò pé bàbá tari rẹ tó bá kú nísìn wọ́n mú a síwájú tọ́lọ̀ bá fi ọ́ sọ́kàn aráyé ayé rẹ̀ bàjẹ́ nù só kọ́ ní o wọ́n máa kọ́ ni bí wọ́n bá ikọ̀ tiẹ̀ síbẹ̀ kò lè rí bẹ́ẹ̀ ìmọ̀ dásà kí hàn bàbá tó ní kí n di imam tá a bá wà lóde wọ́n wà ní àwọn tó jẹ imam wọ́n ní wọ́n ti forí wọn kan àlẹ́ ara sí ibo náà forí tàwa yìí kàn ìmọ̀ bẹ̀rẹ̀ ńgbà náà táàmọ̀ pé káwá pé ó sì ti forí tí àyí náà ti kankalẹ̀ bọ́nà bá ní òní kankọ́ ń tọ́lọ̀ ó gbà lọ́rẹ̀ tí ò ní fẹ́ lómi ní Kwara State yìí bàbá ìmáàmù àgbà ní number 1 gbogbo tí jẹ́ imam and afa acting chairman gbogbo afa Kwara State lápapọ̀ lọ́wọ́ báyìí tí ò bá sáwọn ẹ̀sọ́ ta ni wọ́n fún ìjọ́ òní ń pín tẹran tó kanrú wa rí nírú Ọ̀fà mọ́ ti ẹ̀pin kàlú mi ìbò ní ó ti kà tí ìbá ìṣẹ́sẹ́ bàbá ẹ̀ àtàyè wọn lọ́dọ̀ Ọlọ́run bàbá ẹ̀ ní kú láíláí. Àmín. ẹni tó wá jẹ́ èso tí ò dáa òun wá wò pé ebi ò lè pèmí náà kú wọ́n á ń san báhùn ó nídìí kò nídìí ń jẹ báhùn ó ní kòkòrò kò ní kòkòrò ń yọ kòkòrò kú ń jẹ́ ó wá kẹ́nìkẹta tó lóhun ò ní já nǹkankan fọ́gá òun fẹ́ gbọ́gà ṣubú kójú òtí kò lè máa rárú wá ń sẹ́ à lè máa tẹ̀lé òun kí ó máa wá ṣáájú wa à lè máa rọ́wà sí fún èmi ò lè máa bá káàkiri ń lè máa jòkó tí ó wá kun tí ó jẹ ó wá ní ìwọ́tọ̀ Jésù tó dákun bù méjì Ọlọ́run kó bá yé rẹ jẹ́ ìwọ lọ bàtà rẹ jẹ́ wọ́n jọ rán alọ́nú ugbó ni ó dá ìwọ tó ń jẹ ti kòkòrò èyí tó bá yọ sọnù tí ò dá ọ fún mi ó lè lè fún ọ torá àjọ lọ ní ìwọ òtún ayé ara rẹ sí ọ ń bàjẹ́ ni ká fi Ọlọ́run tó dá wa ká fi wé ọba tó ráwọn ẹrú ń sẹ́ ká wá fira wa wé ẹrú bí bàbá ìmáàmù àgbà ṣe ń ṣe tí wọ́n jẹ́ èso tó dùn tán fara ayé jẹ tá à ń sorí lára wọn ayé wọn dùn tí a náà tó ń dùn. Alhamdulillah. bẹ́ẹ̀ ló yẹ káwa tá a jẹ́ aṣọ ara bàbá wa imam àtàwọn tá a súnmọ́ ọtọ́lọ ní a mọ̀ wọn lónìí ká máa kọ́ sí lára wọn pé àwa náà fẹ́ dé èèyàn káà náà máa gbé èèyàn dìde káà náà máa ṣoore káà náà máa ṣe dáadáa torí pé Ọlọ́run ní òun ní àwọn èèyàn kan tó yẹ pé ja'alahumullahu mafatihan lil khair wa maghalikan lish sharr tó ṣe wípé àpèjúwe irú wọn náà ni bàbá wa ìmáàmù àgbà. bàbá ìtàn ńlá lélẹ́yìí tó ṣẹlẹ̀ lọ yìí bẹ́ẹ̀ bá sì kọjá nínú ìjì bí ògbọ́n yẹ̀pẹ̀ sí èèyàn lójú yóò sádọ̀tí aṣọ yóò sá níbi kan tí ó sá ti ṣe lára èèyàn bàbá wa Ọlọ́run ò ní fi tó ṣẹlẹ̀ yìí kò ní fi gba làákàyè yín. Àmín. ogun pé ọ̀rọ̀ rẹ ti ń tà sí ẹ mọ̀ wù ẹ̀ lọ kí mọ́ gbogbo ń tẹ́lẹ̀ tí bàbá ń jáde sí wa yìí ká lè mọ̀ pọ́lọ́run ti ṣe ni tí wọ́n bá jáde sí ayé tó dàbí pé mo ò já rí kíní ọ̀hún lè sẹ́yìn páwọn èèyàn sì ní bàbá ní wọ́n máa ń sọ bàbá ò ní tẹ́yàn bá wu ẹnu aráyé kó lè yóò ní bá dáadáa kankan níwájú Ọlọ́run because ọ̀ ní wulẹ̀ ṣe dáadáa mọ́ tó bá wọn táyé ń wí
ẹni táyé rẹ̀ ti bàjẹ́ dédàjì òun náà tún máa wá sọ ohun tó ti bà yóò wá máa sọ bá lóun fẹ́ bà tèèyàn kan jẹ́ bàbá rẹ̀ mọ́mọ́ àgbà ọlọ́run ò ní gba làákàyè lára yín Àmín. kò ní gba ẹsẹ̀ lọ́wọ́ yín Àmín. kò lè nàró mọ́ wọ́n ń gbé dìde wọ́n ń gbé jòkó bàbá ẹ̀ ní sàgbákò ohun tó ti kọjá lọ kò ní padà sẹ́yìn Àmín. ọlọ́run wọlá kó gbé Ayúbà dìde Ayúbà ò padà súnlẹ̀ mọ́ oríire ní í ṣe lọ bẹ́ẹ̀ mi rẹ̀ ti tò tó wọ́n lọ 60 years lẹ́yìn àárẹ̀ tí tó fi ń lálùbáríkà sí bàbá ẹ̀ mọ́mọ́ àgbà ẹ̀ ní ṣubú láíláí Àmín. ẹ̀dàpẹ̀já kẹ́lì yìí láfíkà nínú orúkọ ọlọ́run tí wọ́n kọ sí ara Kàábà lèyí láfí bẹ́ẹ̀bẹ́ bàbá wa ìmọ́mọ́ àgbà tìlú Ọ̀fà dákun ọlọ́run má jẹ́ kí bàbá ó kú láíláí Àmín. má jẹ́ kí bàbá ó rí nira Àmín. má jẹ́ kí bàbá ó mọ àárẹ̀ mọ́ Àmín. má jẹ́ kí bàbá ó mọ àìsàn mọ́ Àmín. Wọ́n sì lókàn mí là fún wọn ìfọ́ká mi là. Ayyakumullah. Tó bá ká ọlá ọká ọlá àdánù. Ẹ̀rí ìjòkó tò ní òun lọ́rọ̀. Àṣà apórí mi ò burú. Lórí ọlá ìmáàmù pọ̀, àmọ́ wọn bá aláyé ni. Tá a bá fi aṣáyé orí ibú ni. A jẹ́ pé níjọ́ tó bá ka àwọn ọmọ rẹ náà ọ̀ní rẹ ní dúró fún wọn. Ọ̀fẹ́ kú fún yẹn èyàn ò ní kú fún ọmọ rẹ ṣùgbọ́n alẹ́ rọ̀ bíkà. Wọ́n tọ̀ ló kú sí à. Lọ́wọ́ àpépọ̀ kú fún yàn. Ọ̀lérò àníyàn ló dá débẹ̀. Bóyá owó sára rẹ̀. Àmàgbà fún rẹ̀. Bàbá wa pé gbogbo tí ò bá ṣe mo bà kú sí mi. Mo bá yín pọ̀ dì. Ọlọ́mì. إلى يثرب مهلا لتحمل شوقا ما أتيك له حملا تحمل رعاك الله مني تحية وبلغ سلامي روح من طيبة حلا إلهي أنت للعلماء أمنا فقل للشيخ محي الدين أمنا إلهي أنت للعلماء هجاب فقل للشيخ محي الدين جاها إلهي أنت للعلماء ستر فقل للشيخ محي الدين سترا إلهي أنت للعلماء ملك فقل للشيخ محي الدين ملكا إلهي أنت للعلماء فضل فقل للشيخ محي الدين فضلا أسامعك يا مولاي نهضة رحمتي بمحي الدين سائل المتواصل وصحابه والوالدين وإن له وقرباه والولدان أسفل أسفل وأنت لنا كوز وعز وملجح ونجح لمحمول وفتح لمكفل حوائج في الدنيا بجايك عجلت وعاجلة أخرى ليوم مؤجل فصل حبل ودي ما ذكرتك وعدني بمصباح نور العلم في كل مشكل وعند فراق الروح كله مشاهدا ليشهد بالتوحيد قلبي ومكوال
إذا لم تكن لي في الشدائد عدة فمن يا شفيع المذنبين يكون لي وصلى عليك الله ما لا حباركم ومن لا جوادكم تحت رعدي مجلجل وما سجفت ولكل أمايم في الهمام وقرد قمري لتجريد كل علامة شكر مريء إعلان حمده فمن كتمني معروف منهم فما شكر إذا ما صديقي نال خيرا فخانني فما ذنب عندي للذي خان أو فجر ومن الرزية أن شكري صامت أما فعلت وأن برك ناطق أما فعلت وأن برك ناطق بنعمة ربي لا بما كسبت يدي بنعمة ربي لا بما كسبت يدي ولا بتراثي إنني متشاكر. gbogbo wa tí ẹjọ́ ẹnìkan ń pa ìwo débi ló jẹ́ kí n mọ̀ wòye èèyàn bá بنعمة ربي لا بما كسبت يدي muftida ولا بتراثي إنني متشاكر ولا بتراثي إنني متشاكر. بنعمة ربي لا بما كسبت يدي ولا بتراثي إنني متشاكر ولا بتراثي إنني متشاكر. gbogbo ejí wa tá a jọ wà níbí tí níyà ń dún tí ẹ wá kún mi lọ́wọ́ lórí ọpẹ́ tẹ́nu èmi nìkan ò gbà ẹnu èmi nìkan ò gbà mọ́ ntọ́lọ̀ ń ṣe kọjá ó pọ̀ kọjá tèmi nìkan tí mo lè máa dú ọpẹ́ rẹ̀. wà máa ń kàtàmà ní màárùfà. علامة شكر مريء إعلان حمده فما كتم المعروف منه فما شكر. kódà bọ́lọ̀ ń bá yọ ọkẹ́ tó bá dúpẹ́ jáde yóò gbà padà. tó yọ ọkẹ́ o tó wá ní mo fẹ́ yọ ọpẹ́ dú ìta ni ó ti gba orin padà. ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn a máa ṣera wọn níjọ́ tí wọ́n bá ń wá nǹkan wọ́n máa dààmú bọ́lọ̀ ń bá ṣe tán wọn ò ní dúpẹ́ jáde. ìwọ tó lè rówó pe léré níbi ìkómọ ọwá ní fún mi láàfáà méjì
kó wá sọ ọkọ̀ sọmọ létí wọ́n ti ṣètò kọ́mọ náà mọ́ èèyàn. tọrọ ọdún ọpẹ́ ní kọ̀ọ̀rọ̀ nu ẹ fún mi láàfáà kéékèèké mẹ́ta kan dé ní 6:30 kó sì máa lọ ní 7 just 30 minutes nítorí mo lò tí èkú sọ́gbọ̀n ìṣẹ́jú ọgbọ̀n ká ọrípọ̀ sí rẹ̀ ẹ wá jójójó fún wákàtí 6 ẹ ṣàdúrà ìṣẹ́jú 2 ìwọlé wá sí rádaràdá ẹ dé orí mára èmi ò lè dé orí mára. علامة شكر مريء إعلان حمده bàbá yà sí ń bọ̀ فما كتم المعروف منه فما شكر mo fẹ́ dúpẹ́ fọ́lọ́ mo fẹ́ dúpẹ́ fèèyàn àwọn tí a bá mi tẹ́wọ́ sọ́lọ́ kó má pa mí tí ó sì pa mí. علامة شكر مريء àpẹẹrẹ ẹni tó serious tí ó dúpẹ́ إعلان حمده yóò polongo ọpẹ́ ni ẹ̀làn lólò إعلان حمده yóò polongo ọpẹ́ pé ẹ bá ń dúpẹ́ ẹ bá mi dúpẹ́. فما كتم المعروف منه فما شكر minihum nínú àwọn èèyàn tó lọ ń dáná àwọn ẹ̀dá máa ń katama al-ma'rufa fama shakara. kí ni yẹn tó gbogbo yẹn ìjọba yín fóònù yín lọlẹ̀. من كتم المعروف منه فما شكر àwùjọ ìwà téèyàn ó wù tó bá kó nìkan tó bá dáwùjọ àfi kó adjust ẹ̀ torí yóò fi ní ẹlòmíì la ẹlòmíì ò ní ń lè má harùn tó bá ti jòkó téèyàn má hà lójú ẹ̀ bóyá èèwọ̀ tiẹ̀ ni. فما كتم المعروف منه فما شكر èmi ò lè má so o tó bá ti jòkó láwùjọ tó mọ̀ pé wọ́n fẹ́ polútì ayé wọn máa dìde tó bá kù wà tẹ́lẹ̀ dáṣọ borí ọ̀ṣọ́ pọ̀ ọ̀rọ̀ lóòrùn rẹ̀ kó pa ọ́ pẹ́ẹ̀pẹ́. من كتم المعروف منه فما شكر فما كتم المعروف منه فما شكر ẹni bá ṣe kitman wọ́n mọ́ ń kàtàmà ó kàtàmà kẹni ma'arufa minihum nínú àwọn èèyàn tí mo dá ìrẹ́ ìdá mi mọ́ ń kàtàmà ma'arufa ẹni bá fi dáadáa pamọ́ tí ò san tọ́lọ̀ ń ṣe jáde ó wá bọ́ yàrá fama ṣàkárà kò dúpẹ́ pàà ìwọ tó ti túfọ̀ rẹ tí mo jẹ́ ọyẹ ságbára rẹ ká ní gbogbo ẹni lọ náà kó dé gbogbo ẹni ó dé náà kó dé dáadáa ẹlòmí ò tiẹ̀ tiẹ̀ wà aráyè lọ́tọ́ náà fi pa. الله أحمد شاكرا kí má bàa di bùtùlú الله kí má bàa di bùtùlú أحمد شاكرا nígbà tó ní nítorí ló lọ́ha ahamadu lọ́ha tí mo wá jẹ́ ṣáàkìrá. الله أحمد شاكرا ahamadu lọ́ha شاكرا ṣáàkìrá أكرمكم الله ẹni ṣáàkìrá. الله أحمد شاكرا ó lẹ́mi mo dúpẹ́ fọ́lọ́run lẹ́ni tó jẹ́ ṣáàkìrá mo yin ọlọ́run mo yin lákọ́kọ́ mo yin ọlọ́run ẹ̀gbọ́ mo yin ọlọ́run ṣáàkìrá lẹ́ni tí ń dúpẹ́ mo fọpẹ́ mi yin ọlọ́run.
فبلاؤه حسن جميل. kí lẹ́yìn fàdánwò kí fàbàlá òhù بلاؤه kọ́lọ̀hún ó dán yẹn wò حسن جميل. ló dáa فبلاؤه حسن جميل. tọ́ọ̀ wá ti tọrọ àdánwò ọ̀tọrọ promotion ọ̀tọ̀rọ̀ àti ìlànà. ọ̀ọ́kàn ní kọ́lọ̀ ń jẹ́ ju àdánwò lọ ni ọ̀tọ̀rọ̀ àmọ́ pọ̀ ní rí ọ̀lẹ́ dèèyàn láyé ọmọ wa gan ṣèdánwò kan tó promote ẹni tí ó ṣèdánwò wọn nìkan lékún léwé òkìkí ló jẹ́ tiwa pọ̀ tí kálukú dé mara ju ti a lọ ẹlòmíì tí ń nọ́ọ̀sì àdánwò ti lé lógún ọdún nẹ́sì ọlọ́run sì pa ó sì ń yí mọ́ ń mú kọ́ sí ń jẹ́ bá sí ìjọ tó bá gbé yí rẹ̀ àsokúnsokún àtún dìde ọlọ́run ní kò kán kú mo fẹ́ dọ́ọ̀lá àmú ni náà أصبحت مسرورا معافى. lónìí asbah asbah أصبحت dákẹ́ asbahtu masrura oya أصبحت مسرورا معافى. ha rẹ̀ ni ò tí tẹ̀mí lọ́rùn asbah أصبحت مسرورا معافى. àmín ó ní èmi asbahtu masrura bí mo ti ẹ̀gbé bànújẹ́ sùn tí mo gbé ṣòro sùn asbahtu masrura mo wá jí sínú ìdùnnú kódà máa fà gbogbo ń táyé rò pé yóò chain mi down wà lálàáfíà بين أنهمه أجول. àjúùlù bẹ́ẹ̀nà àyà omi wọ́n lọ wọ́n wọ́n nínú dẹ̀kun ọlọ́run àpáta ní yóò gé kò wá gé mọ́ ẹsẹ̀ tí a ní yóò rọ kò wá rọ mọ́ gbogbo nǹkan ẹjẹ́ máa sọ̀rọ̀ kẹ́ tó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ mú wá sọ lónìí dàpọ̀ ẹ sì yọ̀ǹda onífẹ̀mí àjúùlù bẹ́ẹ̀nà àyà omi wọ́n rìn nínú dẹ̀kun ọlọ́run wọ́n lọ wọ́n bọ̀ àrùwà ní mí gbogbo àyèsòrò ọlọ́run ti tẹ́lẹ̀ dè mí tí ò wá tọ́pẹ́ àkàdùn lásán tó mẹ́lò míì ó di dáadáa ni ó wo lásán wọ́n ní ó wo ní àlà àti ikú ó wo ní ó wo ló pa owó ní ẹ̀rí tí ẹ gé ka rẹ̀ àkàrà lásán ló mú náà alhamdulillahi bil ala'i wan ni'ami. gbogbo fọ́lọ̀ ọba tó nídẹ̀kùn dámi ló wa mubdi sam'i wal absari wal hikami. ọba tó lójú tó lé tí ó ní gbogbo ẹ̀ lọ ibi tí mo fẹ́ lọ man yahmadillaha yatihi mazidu wa man. bẹ́ẹ̀ bá lè dúpẹ́ fọ́lọ̀ ọlọ́run láti kún bẹ́ẹ̀ tó fún ọ sì má ti gbà ọ́ kalẹ̀ kí n má pa ọkùn pa ọmọ mo tó ní tí mo lè fún ọ lẹ́yìn kí n má pa ọ tèmi tó ń wá nìyẹn amúrẹ́ lọ ní fàásì rẹ̀ ni ó ládé adénù sọ ọlọ́dé ọdé ọ̀wá dúpẹ́ fọ́lọ̀ ọ̀kadà tó lè pa ọ́ tó bá yẹ wàhálà torí bẹ́ẹ̀dì kí ló kan lọ́run bí kọ́kadà ó yà kó gbá ọkọ̀ kan léegun ẹ̀yìn wọ́n tún dá ọ padà bẹ́ẹ̀
ṣe wọ́n ti dúpẹ́ ẹ̀tọ́ kọ́kọ́ ná tọ́ ọlọ́run mú jẹ mú hánu kọ́ rí ọwọ́n tí ó sì ọ́ wọ́n bímọ ọlọ́run ní kó ọ̀fẹ́ fàáfà lówó òkú bá sì rówó tọ̀ bóyá ọmọ ní ó dìyọ ọ̀nà tó máa gbé ká owó tọ̀ náà ọ wà ná mọ́típù rẹ̀ torí ẹ ti kásà kan lè ní sẹ́yìn fẹ́ pé àsìkò mọ́mọ́ ẹ fẹ́ lè máa sọ súná fúnra ẹ sọ kó lálùbáríkà nu yàrá nìkan ومن يكف فكم نعم زالت إلى نعم. ní báyìí ṣe kẹfẹ́ ní sórí ọlọ́run gbà tọ́lọ́run látán ẹ wá máa gbọ́ ọlọ́run ní ìdẹ̀kùn ń wá sọ di ìnira fún gbàdí ò ti màmí lọ́lọ́run mo pe jàmọ́ ìjọ láti mọ ọlọ́run lọ́lọ́run ni ọba tó là mí náà أحمد الله فلا ند له bí yàdé بيديه خير ما شاء فعل. ọmọ rẹ̀ jẹ́ ìlú parí máṣá àfààl أحمد الله ọba tó sì tó wọ́n náà wí gbọ́pọ̀ wà ń bẹ̀rẹ̀ أحمد الله فلا ند له بيديه الخير ما شاء فعل. máṣá àfààl fààl yẹ̀fààl máa yẹ̀ṣà ọba tí ń sin tó fẹ́ bọ́lọ̀ bá pa ọ́ta ní òmù tó fi pa ọ́sẹ́ ńlá Muhammad ṣe túláàsì kan bẹ fọ́lọ́n sá kò sí náà من هداه سبل الخير اهتدى. ẹ̀tọ́lọ̀ bá fi mọ̀nà ní òmù àmọ̀nà ẹ̀tọ́lọ̀ bá fi mọ̀nà kò lè mọ̀nà ní orí kìíní ní ìfà mo di pọ́lọ̀ nǹkan ó gbàdúrà yín lórí mi Alhamdulillah. nígbà mo dúpẹ́ fọ́lọ̀ tó mo dúpẹ́ fáwọn olóore wa gbogbo àwọn tí wọ́n dáwọ́ tẹ̀mí pé àbúrò gbọ́dọ̀ sí ọ látòrí bàbá wa ọlọ́fà Kábíyèsí. ìgbà tí mo fẹ́ kó ńlẹ̀ lẹ́yìn àwọn kábínẹ̀tì tí mo pèjọ kó pé ọlọ́fà ní kọ́kọ́ mọ̀ bàbá ni ẹ kọ́kọ́ mọ̀ mo sì sọ fún àwọn kábínẹ̀tì kó fẹ́ travel ṣé ẹ mọ̀ pé àṣírí tọ́lọ́run bá ti bò láyé máa pé àgbọ̀ táṣírí ò bá bò ní tèyàn ó ti bàjẹ́ kó tó délé ìwòsàn àti kúkú ṣiṣẹ́ ṣẹ̀bá kan ló bò aláṣírí bàbá wa kú lọ́fà kábíyèsí ọlọ́fà wa kú lọ́fà wọ́n wá lo ọjọ́ méje pẹ̀lú mi l'Ábùjá ọ̀sẹ̀ kan láti wá kóòtì mi abiyamọ bàbá wọn coordinate ó fẹ́ tẹ́ ó fẹ́ wọ́n mú gbọ́dọ̀ sáré ọlọ́mọdé àwọn náà sáré gbogbo jìnkò tí wọ́n ń gbọ́ tẹ́ ń di orí mú pé ìdùnnú wa ní ẹ̀ ṣílẹ̀wòdì liman nazara al-islam ruhan wa madda سألتك اللهم خلفا مباركا gbogbo tẹ́ ń nawọ́ síbi tẹ́ tó fẹ̀mí tì لمن نصر الإسلام روحا ومادة. wọ́n náwó tó fẹ̀mí tì
ọlọ́mọdé wọn ó dolo sí. سألتك اللهم خلفا مباركا gbẹ̀yìn àfà mọ̀ kí a kó àmúlé lọ. لمن نصر الإسلام روحا ومادة سألتك اللهم خلفا مباركا لمن نصر الإسلام روحا ومادة لمن نصر الإسلام روحا ومادة Rúhàn. Àwọn míì wá fẹ̀mí tì í. Ẹjọ́ ẹ̀ tẹ wà ní sọ̀rọ̀lẹ́sì mi, ẹ̀yin fóònù yìí lọlẹ̀. Mo fàánà bí gbẹ̀yìn. Kódà ẹ̀ ní sí òfò. Ní ti ń dùn nínú ọpọlọ mi ní ti ń dùn. سألتك اللهم خلفا مباركا Ọpọlọ mi ti fẹ́lẹ́. Àwọn èèyàn kan ní máa sinmi ni. Tí n bá ti sinmi tí n sin pa nígbà tá a kàn kíkì ọkọ̀ kalẹ̀ tá a múùfù ẹ̀. Yóò kàn máa ṣiṣẹ́ ọpọlọ kàn máa gbóná ni. Àfi ká jí ó ní kátẹ́gùn òfẹ́ sí. Kẹ́jì ni mo fàyà. لمن نصر الإسلام روحا ومادة Wọ́n bá tí ń sọ ìlọ́jẹ́ mọ́ lálàáfíà sí. Gbogbo wa la pa àwọn ìyá wa tán táàmù. Àkọ́mọ wẹrẹ sí wọn lọ́dọ̀ mọ́. Ọ̀dọ̀ àwọn ìyá wa àgbà làwa gbé. Wọ́n bá yọnú tá fún ọlọ́jẹ́ mi wọ́n gùn. Gbogbo ẹni tí ò bá lọ́mọ ọmọ lọ́dọ̀, àárẹ̀ ni ó pa. Kò sí kọ́ ọmọ ẹ má sunkún mọ́, bá mú gbá. Gbogbo wàhálà tá fún ọlọ́jẹ́ mi wọ́n gùn. Kálùkù ti kọ́ ọmọ kúrò lọ́dọ̀ ìyá wọn. Kálùkù kú bó ṣe pàyà rẹ̀. Ẹnìkan ṣe ìyá rẹ̀ tí ká gbọ́gbọ́ ẹ̀kọ́ ọmọ sí ẹ lọ́dọ̀ mọ́ ni. Ọ̀dọ̀ àwọn arúgbó làwa gbé. Àṣìlẹ́bí ẹgbọ́n tí ń wí kálùkù ní ìsìn ọ̀rọ̀ obìnrin wa là ń gbọ́. Ìyàwó ọjà kọ́mọ fún ìyá wa mọ́. Gbogbo wa tá jẹ ká dágbóná ti ránṣẹ́. Ọkọ mi pọ̀kán sí ọkọ mi. Kọjá mọ̀nà kọ́ gbé sọ́hùn. Ẹ̀rí bá ṣe wúlò. Gbogbo ọmọ tá kó sọ́dọ̀ arúgbó mọ́, àwọn tá bí ẹgbẹ̀ òjèrè wọn mọ́, kọ́lọ̀ jájèrè wọn ni. Torá a ti kọ́ wọn lóró ojú àtọ̀lẹ́. Ọbímọ dórí 6 ọ̀rẹ́ fìkan sọ́dọ̀ ìyá rẹ̀, sọmọ ọkọ ni ọ́sá. Ṣùgbọ́dọ̀ ìyá àgbà ni ìyá ti ẹgbẹ́ àtiwọ́ náà. Ẹwà rẹ̀ ìgbàna ní kó mọ̀ nù dí ìyá yìí, sóòn ló bí ni. Yóò fa abẹ́rẹ́ yà, ọmọ ọlọ́mọ ni. Dámi ló ń jẹ. سألتك اللهم خلفا مباركا Ọ̀dọ̀ arúgbó lè ní gbé, ọmọ arúgbó ni mí. لمن نصر الإسلام روحا ومادة Àwọn ẹgbọ́ mi bí. Àwọn èèyàn wọ́n dúró bám. Ọlọ́lá jùlọ ní Kwara State gómìnà wa wọ́n dúró tì mí lọ hospital. Dr. Abdulrahman Abdulrazak wọ́n dúró tì mí wọ́n kí mi gbogbo Àbújá mìtìtì. Ẹjọ́ tí n bá ń dáńkọ àwọn èèyàn má bínú o, nítorí bá ṣe àníkúrò rẹ mọ́. Àmọ́ tí èèyàn bá ṣe àásọ jáde, èmi ò ní kó má bí wọnú olóore mi lèmi ó mọ̀. Torí tá bá ti yin ẹni tó dá inú mọ̀ bí olórí ibú ni. Àwọn òdẹ̀ torí rẹ̀ wáyé tó láti kọ́ ní ká yìn ọ́. Bàtà pàdé tó wúlò tẹ́lẹ̀ ọ̀ sínú ayé wa bọ́ kó ń bẹ náà rò lè ní á. Ko ba gaskiya ba. Mo yá èdè Yasin lòlò. سألتك اللهم خلفا مباركا
لمن نصر الإسلام روحا ومادة. ìdá fún ọ àwọn èèyàn wá dúró aláwẹ̀ gbàwẹ̀ Àwọn ẹgbẹ́ àwẹ̀. bẹ́ẹ̀ yóò fún mi lówó àṣà ọlọ́mọ pa ó ju mílíọ̀nù lọ Ìdílé lọ. ìdá àǹfà ọ̀ إذا أنفق المصري ألوفا عديدة náà tó lówó bá fún mi ní mílíọ̀nù فدرهم ẹ gbàgbé ẹ̀ ó wà ń bẹ̀. tọ́lọ̀ bá kí ọ sọ pé ó kẹ́ ọ Ẹgbẹ́ ọ. á sì máa ṣe bí òjìyà Àbí? bàtà fẹ́ padà sínú ìyà. Àbí? فدرهم أهل الفقر يا صاحي يسبقوا. náírà kan tálíkà jọ mí lójú tó ní tó ní ló fún mi ó ní mistake tẹ́ ń ṣe àlè bọ̀ àwọn àfáà ló gbọ́n náà ń gun jíìpù tálí wàá sọ fọ́lọ́ nǹkó kẹ́ ọ fẹ́ promote ni ìsun tí ò bá ti ya síbú àlùbáríkà bù ò ní ya sínú sàn tó rẹ̀ ti kásẹ̀ ẹ̀yìn ọ̀dọ́ nísìn bá ń ṣe kó mọ 5 naira lẹ́mọ mú wá owó arómiyọ̀ Àdúlẹ̀ lọ géètì. ẹni gbogbo nǹkan adó lẹ́nu géètì wọn bá gbọ́dọ̀ bà náà wọn ní wọlé oúnjẹ náà wá jẹ́ ń tiẹ̀. ẹ ń ṣera yín ẹ̀yin kó kàn ẹni ò lè ṣe ló kàn. Ẹni tó lè ṣe ló kàn. mo kí gbogbo àwọn èèyàn ńláńlá lọ́fà Ìyá ńláńlá ló fà. ń dẹ́ni kankan sí torí kò sẹ́ni tí ó kàn sí mi Lẹ́nìkan sí. kò sí Èsì. àfẹni tí ò bá gbọ́. Àfẹ́bí tí ò wá gbọ́. kódà ẹnìkan dé láti London ìyá rẹ̀ wà lójú agbo yìí. ó sì gbé charter plane wá bá mi l'Ábùjá. Ọlọ́run kí ọmọ Ọ̀fà ṣùgbọ́n tèmi náà ò bá ara dánwò òun ní mọbi tí mo bá ṣẹ́ dé. òun ní mọ tí ń múra sí òun ní mọ tí ń yọ kúrò láyé mi. náà إذا أنفق المصري ألوفا عديدة فدرهم أهل الفقر يا صاحي يسبقوا. mo kí bàbá Yàsín Bàbá yà sí. Hukuma Maka Manguso tí bá sọ tó ṣe pé láìpẹ́ yìí Láìpẹ́ yìí. Ọ̀fà Ọ̀fà. yóò gbọ́ bítíbitì àlejò. Bẹ́ẹ̀ni. mo ń lọ sórí atẹ́gùn láìpẹ́ yìí mo fẹ́ lọ so iye mùsùlùmí tí wọ́n jẹ Ọ̀nà. fún gbogbo Ọ̀fà. Gbogbo Ọ̀fà. olóhun ló lóhun Bẹ́ẹ̀ni. èmi mo lóye mùsùlùmí. kò sì ní pẹ́ Yìí ní pẹ́. tọ́nà bá ní sọ gan ẹ̀kan gbọ́dún kan rédíò kan pàó Bẹ́ẹ̀ni. mo sì sọnù ìran ọ̀bẹ ni kó gélá Ṣé tàbí ẹ̀mí? iṣẹ́ tá a bè mí ni lọ wí mo ti yọnu sí Ọ̀nà. torí candidate Ọlọ́run ni mí Ọ̀nà. kí o mọ kábínẹ̀tì bàbá náà yídà wọ́n á jòkó nísìn kíá ṣẹ́jú kan náà إذا أنفق المصري ألوفا عديدة فدرهم أهل الفقر يا صاحي يسبقوا. àwọn èèyàn wá dìde sí mi láti bá wa síwájú bàbá wa wá Ibrahim Àwọn ìbòrò. gbogbo àwọn èèyàn olówó gádà Àwọn gádà. aláàjì wa ààrẹ mùsùlùmí ààrẹ tá ṣìtù Ṣítù. ajá Brazak chief Ilé àbọ̀lọ́ ṣítù. ẹnjìnìà Kájọgbọ́lá Àkàtàbọ́lá. tí ó dé ń dákẹ́ ọpọlọ mi lè mọ̀ràn ti ẹ̀rù mi tí wọ́n á sẹ̀ àwọn èèyàn lọ rẹ́gẹ́dẹ́ àwọn èèyàn lọ Àwọn ọlọ́rẹ́gẹ́rẹ́. dápọ̀ ní tí n bá dákọ abẹ́yẹn ti rìkọ́d níbi tí mo ti dákọ èèyàn ẹyọ kú ń bẹ̀
kí wọ́n tún sẹ pé kò dáko èmi gbogbo sì ni wọ́n dá sí mi tó lẹ́yìn tí ẹ máa rìkọ́ọ̀dù nǹkan alásàkásà ní mo sì fẹ́ wọ́ọ̀nù yín lónìí àmọ́ ẹ̀ka bí mo fẹ́ wọ́ọ̀nù yín ẹ máa rìkọ́ọ̀dù bí aburú mọ́ káyé má bàa burú kílẹ̀ lè ka ẹ̀rù ń bà mí bà wọn. èyí ó wà ní orí bẹ́ẹ̀dì tó rẹ̀ ẹ̀yìn èsè mi o èmi gbà kí wọ́n ká mi o lọ́la burú òsè mi o onígbà tí wọ́n wà lábújá náà wọ́n ti ń ka ẹ́ńjì mo ní ṣe mo kú apá ni àbí mo rọ lẹ́sẹ̀ kí n pírọ́lẹ́mù tiẹ̀ tọ́ ni wọ́n ń ká mi mo yọ̀ọ̀dá kí wọ́n ká mi nì tí ìbá yọ̀ọ̀dá kí wọ́n ká mi gbogbo wíkúwí tẹ wí káàkiri ayé òun yóò ti pa ìlòmíì kí n tó dé ẹsẹ̀ ìjìnlẹ̀ ẹ káàbọ̀ mo fẹ́ sọ ìyẹn dára rẹ̀. إذا أنفق المثني ألوفا عديدة. ẹ̀gbọ́n tí mo sọ ẹ̀yin ní ń bá sọ̀rọ̀ ẹ̀dẹ́ nǹkan kan tẹ́ ẹ̀ bá ní alábòsí àfikẹ́ pílẹ̀ rẹ̀ jáde. ìtọ́nà àwọn afáwà tí wọ́n lásídẹ̀ǹtì ọ̀rọ̀ jẹ tásánà wẹ̀ ẹ̀wá ń fídíò bẹ́ẹ̀ sí ń yọ òkú wọn nínú omi tí ò sápẹ́lẹ́ orí búwo lẹ́sẹ̀ délẹ̀ o ẹ̀wọ́n ń ṣí ààrẹ kálùkù ń yọ ọ̀yàn ìwọ́n wá ń ya bí tí ẹ ti ń yọ wọ́n nínú omi tí ẹ ti ń wọ́ bí ajá ọ̀sẹ̀ dáadáa ìwọ́ tó ká àṣìforíjìyàn ẹ̀yìn tẹ́ ṣí ààrẹ náà ẹ lọ dìlítì ẹ̀ kì í ṣe téèyàn máa wò tí máa rẹ́rìn ẹjọ́ ẹ̀yin ọmọ mi ẹ dákun fọlọ́ọ̀bẹ kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn náà. إذا أنفق المثني ألوفا عديدة. jẹ́jẹ́ lọ́kọ̀ àṣà ó máa jà ẹ ti ka ẹ ti gbé torí atẹ́gùn jẹ̀mọ́ ẹ dákun gbogbo tó ń ka ìbò láyé rẹ̀ dáadé kí ni wọ́n kà láyé tiẹ̀ ìwọ lòfò burúkú yìí ẹ sọ fún wọn bẹ́ẹ̀ wọ́n tó bá ti gúdù jù níbi kọ́ mọ́ rìkọ́dù nǹkan ọ́ rìkọ́dù orí ibú kan mo kàn ya lọ́bẹ̀ ni mo sì wọ́nà ẹ̀yin ọ̀dọ́ àtẹ́tẹ́ wà ń bí tẹ̀rọ ra fóònù tẹ̀rọ fún ìyàwó lóúnjẹ eré fóònù sàgàdà lẹ́nsá káàkiri ká ló ti tọ́mọ yàn nínú yín kẹ́tù mọ́ra fóònù 70,000 15 owó òwe gan ọ̀rí san ṣé fóònù lákọ ni àbáyé ọmọ rẹ tó ti burú ẹ̀yìn tẹ́ ẹ̀ tí tó lo fóònù ńláńlá torí orí ibú tẹ́ fẹ́ ṣe tẹ́ lọ rà èló lọ fún ìyàwó rẹ̀ lówó oúnjẹ 200 naira ó sì ń lo fóònù 150,000 ayé òye ọ́ kẹ́ ẹ̀ máa lo tanná sọ́bẹ̀ bàbá fún rẹ̀ tanná sọ́bẹ̀ kó sì kí lè rótò kó rọmọ tọ́ dáadáa ayé rẹ̀ dáa jùwé ní fóònù dáadáa lọ́wọ́ lọ tí ìyá rẹ̀ ń sẹ̀sìn ọ̀n lo fóònù 100,000 ibi tí ń jò lè yín ò tó 50,000 tọ́ lé kan ọba lọ tó lè bàbá rẹ̀ sè so túláàsì ní fóònù òṣìṣẹ́ ń lò ní èló lọ́ọ́ rè so ìyá pé onímọ̀ lọ́jọ́ mọ́mí inú bí mi lẹ́sìn pè mí lórí fóònù náà ti pé inú bí mi o tí ìyá rẹ̀ ò jẹun sùn ó ti sọ fún nínú ọgbà mi àfáwọn sì ń gbọ́ ọmọ kí ó tó bá lo fóònù tó rí ayé rọrùn ẹlẹ́kùn lè kéwú kò jẹ́ wọn mójú tó kéwú mọ́ lẹ́yìn tó ìpè hàn wọ́n á rí fún ọmọ kéwú náà ti wá kásàkásà fóònù kínkínkín bẹ́ẹ̀ pè hàn fóònù wọn mọ̀ tẹ̀ wọn ò há kéwú mọ́ orí ibu ni wọ́n wákà ẹ̀yin àfáwọn ẹwọ́nu yín ẹ̀yin gẹ̀rún lè gbọ́dọ̀ lo fóònù ńlá mọ́ discipline kò sí mọ́ tí a bá kàkí fọmọ kí ó ní sí fóònù ní ó mọ̀ tẹ̀ kò sí wá ń pá obìnrin bá sọ̀rọ̀
ẹ̀yin ìyá kọ̀ọ̀kan náà lọ ṣètò rẹ́lẹ̀ yín ẹ lọ sí tó rẹ́lí. ọmọ rí ọmọge tó gbé fóònù lára sí wọ́n lọ rà fún wọ́n ti bá yẹ ẹjẹ́ kó wọlé tó pè wọ́n ti yanjú ẹbí tí wọ́n yanjú ẹbí mú fóònù wálé ó ní fóònù rẹ̀ mà dáa èmi ló dáa ó ti ju ọmọ rẹ̀ ti ju kó tó ra fún un ṣé wàá sí lónìí mo fẹ́ dúpẹ́ kí n máa lọ lé ní lọ́sùn náà wọ́n ní lọ́sùn gbọ́dọ̀ wíjèrè. فدرهم أهل فقر يا صاحي يسبقون. mo ti di bí nílé ọba ẹ ti fèsì mo ní kí n mọ́ sí àbí kí n mọ́ sí mi èyí lẹ́ni ìsinmi o ìmọ̀mù járí no complain tẹ́ẹ̀ ní kùn torí bẹ́ẹ̀ bá kí ó tí ò kí ọ̀fà ó dáràn bọ́ kàwé tó ọ̀ka ọ̀fà ọ̀rọ̀gbò bọ́ kọ́ṣẹ́ tó ọ̀kọ́ ọ̀fà tẹ́ gbọ́ tẹ́ẹ̀ bá kọ́ṣẹ́ ọwọ́ ọjọ́ tó bá fìrì tíṣẹ́ rẹ̀ dáa wọ́n dọmọjọ fún fámìlì ọjọ́ tó bá fìrì wọn mú ọtán ọ̀fà nu ọjọ́ tó bá dálé kí ó lè lé kí èrè ó kún pẹ̀lú ọmọ fámìlì àmọ́jọ́ wòlímọ̀ ò ní rí ọmọ ọ̀fà nu. mo ké yín ju bẹ́ẹ̀ ti jòkó yìí lọ mo tí fi ń yọjú sí yín ni pé tó fẹ́ gbé pè yín tí ọ̀fà bá rọ́ wá tí wọ́n kí ọ tí gbogbo yẹn kí ọ tọ́ bá yọjú sí yẹn wọ́n wá pín mẹ́ta ó yẹ kó sinmi fàárí rẹ́pọ̀ kò yọjú sí à kò di méjì kò lè rìn mọ́ ni kò dé dáadáa fa. àwọn mẹ́rẹ̀ẹ́ta tó wá ní kọmití lábẹ́ ilé tí wọ́n lọ jábọ̀ fún ẹjọ́ tó yàwó náà kiri ẹ dákun ṣé mo lè bèèrè ọ̀rọ̀ kẹ́ ó rẹ̀yìn ẹni kó sinmi kí ló lè mú yàn pè mí ní 4:30 lóru ṣé ẹ mọ̀ tó fẹ́ ṣe ó fẹ́ wù mí ní ìgbèbí mi kí n wọ́n ti ń jiyàn wà lè gbé kọlù wọn ni èmi náà wá ṣe kísà fún wa gbogbo ẹ tó wá pè mí wà gbé fúnra mi àwọn dókítà ní kí ló dé mo nílùú tẹ́ ti bí mi wọ́n fẹ́ kọ̀ǹfàmù mi rẹ̀ ẹ̀rí ló tó wá ní bàbá sẹ́yìn lẹ̀ ń sọ̀rọ̀ mọ́ra tí wọ́n duplicate omi ni èmi náà ìsí ẹsìn ọ̀fà ẹkù fẹ́ mo pé ẹ̀jẹ̀ kábíyèsí ọlọ́fà ẹsẹ̀ òní sọ́rọ̀ àbáyà sí tí wọ́n jòkó yìí ẹjìnà Suleiman bàbá agúnmẹ́ adé Khalifa Abdullahi bàbá náà ìbí bàbá wa amòfin àgbà ní pópó ẹ máa fi amòfin àgbà kún ọkọ wọn ọmọ làásìdì bàbá kí ní bí ọdún pàǹfò kọ bàbá pọ mọ bàbá wa nira mo kí ẹ fámìlì mi tọ́lọ̀ fi mi ta lọ́rọ̀ ilé ìmọ̀ ẹ ṣé mo kí àwọn ìyá mi ẹ ṣé mo fẹ́ clear bẹ́ẹ̀ ni àrífúnkọ́ abá ti ẹkùn ọ̀ tó rán mo lè ní ọ́ gbábí pé inú òbí ọ kẹpẹ̀lú mi ní ọmọ ọ̀nà tẹ̀ yóò kàn máa sùpọ̀ rẹ̀ àlífà ó lè nǹkan ẹ̀yà tẹ́bí ìmọ̀ mo kí ìyá lọ́jà mo máa kọlù báyìí ìwà ni sẹ́yìn bí wọ́n lè à ń sọ̀rọ̀ yìí ọ̀ní parẹ́ ẹni bá la fẹ́ràn ẹ̀ kó sọ̀dí tàbí ní fẹ́ràn ẹ̀ ajẹ́njẹ ìyá tó bí ọ̀yá rẹ̀ tó a ó rè á pé bá kí wà láyé sáà ní sanjọ́ ni wọ́n náà sì tún sọ máa lè ọtún gbẹ́sẹ̀ lébi tí màmá rẹ̀ gbélé ọyẹ sọ máa lè pa mo kí ìyá rẹ̀ tó kù láyé ìyá ọmọ tuntun aláàjìwà ààrẹ táà ṣìtù àmì ìjìwà jòkó tì ní ẹ̀gbọ́n tí èèyàn bá ṣe ni ẹ sọ ááyán lè pààyàn ju gbogbo nǹkan lọ bẹ́ẹ̀ náà náwó náà nára kálukú tá ń kópa tó lè kó Allahu Akbar
ẹ̀ nífà rẹ̀ gbà Àmín. Àmín. ẹ̀ sàmí Àmín. bó lọ wí. لا أنفق المثري ألوفا عديدة Muftira. وديام أهل الفقر يا صاحي يسبقوا إذا أنفق المثري Ẹ̀yin ló fẹ́ sọ. ألوفا عديدة Ẹnjìnìà Kájọgbọ́lá. Adébọ́lá. Ìjọba wọ́n ọ̀lọ́gbàgà tó rọ̀ sáájú mí lọ. Mẹ̀tùnbí ọ̀sìn ní ìgbà Hausa. وديام أهل الفقر يا صاحي يسبقوا Jòkó lórí àga. Dr. Kamal PhD Kamaluddin my moving banking you know. Ẹ bá ti rí báwọn ilẹ̀ fẹ́ rẹ̀ nà ìmáàmù rẹ̀ ní Mọ́kà wọ́n náà lárọ́ àti rẹ̀ ó sì pín wòde ní Mọ́kà tọ́ kórìíyà tọ́ sá lọ jídà tọ́ lọ gbé ẹrù atọ́jú pé ó lè tí ó dá ó lọ owó rẹ̀ rù ní jídà wọn ò ní sọ nǹkan mí ìtọ́ tó dẹ́wò ìwà àtọmọgédé ẹjọ́ lọ 100,000 naira. 100,000 naira. Ọjọ́ máa Àwọn Central Mosque. ìwọ́n tó bá wá dákun èlé ló kú mẹ́ tílé imam tó ka 20 mẹ́kù lọ́kọ́ fún àwọn agbègbè Àwọn agbègbè. 20,000 naira 20,000 naira. owó ọpẹ́ láàánú èèyàn Mo rò pé lánàá. jẹ́mọ́ ẹ̀ ní kíni Kí ni? kẹ́lẹ̀ òkè mo dé dáadáa agbègbè nù èyí tí mo kó lọ́wọ́ ẹ̀ látorí hukuma gbogbo wa àáká ni o wá dákun gbogbo tí n bá gbà kún owó 100,000 Central Mosque lónìí o ibi tí kúnkún ó ti wá mo ti fólúkálùkù ní tiẹ̀ Bẹ́ẹ̀ni. lẹ́yìn rábà náà kàn máa lọ lé rẹ̀ jẹ́jẹ́ Bẹ́ẹ̀ni. no ọmọ síbá àfáà lówó dé àfáà ni àwọn àfáà tá a wà London Central Mosque tá a wà ní Palace kò sáà ń jiyàn kí ni wọ́n bí mi lórí ẹ̀ owó mọ́sálásí kí n pín owó àdúrà ni ó yá ta ní òkọ̀kọ́ ṣáájú owó tí mo sì fún mùsùlùmí fàlàáfíà òun ní ẹkú lọ mọ́sálásí o kẹ́yìn àfọ́ òpin ni o àti jàmáà tó bá wù ẹ̀bùn ọ̀nbẹ̀